chairman. Wọ́n fi mi jẹ́ Nàìjíríà lèmi tẹ̀. Máṣọ̀rọ̀ Ẹniọlá, ọmọ Fáyọ̀ṣọ́ Ẹniọlá. Ẹniọlá Máṣọ̀rọ̀ Fáyọ̀ṣọ́ ẹkú ìkàlẹ̀. Táyọ̀ Ayẹni ẹkú ìkàlẹ̀. Skype ìkàlẹ̀. Táyọ̀ Ayẹni Skype Motors. Táyọ̀ Ayẹni Skype Motors. Táyọ̀ Ayẹni Skype Motors. Àwọn ọmọ wúrà níjẹ̀bú òde. Ọmọ àmàṣàgbà wúrà. Lórí ilé lọ́jọ́ àjọsí. Láti wúrà. Ọmọ wúrà níjẹ̀bú òde. Ìjẹ̀bú òde ẹ̀jẹ̀ pẹ̀lú ra. Ọmọ alágẹ̀mọ mẹ́rìndínlógún. Princess Abiola, Ayọ̀délé ìlú Abiola. Princess Ọ̀gbẹ́ni Gbọ́dúnwà, ọmọọba wọ̀, ọmọọba Ayaba. Princess Adélé ìlú. Ọmọ lọ́wọ́ ìgbẹ́dẹ́gẹ́ ọmọọba lọ́wọ́. Ọmọ Balowa,
Agbóhùn Adésínà mi ò president. Ọkọ wọn nílẹ̀ wí gbó ọkọ Grace. Simepeka ọkọ Bùnmi. Agbóhùn Adésínà ọkọ Grace. Ọkọ wọn nílẹ̀ wí gbó. Adésínà mi ò dẹ́kun ṣe takuntakun. Ọkọ Grace, ọmọ wọn tún lè bí wọ́n.